Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa ọ̀wọ́n, a dúpẹ́ lọ́wọ́ yín o fún ìfẹ́ àìlẹ́tàn tí ẹ fẹ́ wa, fún oore ọ̀fẹ́ tí a tún fi rí ọjọ́ àyájọ́ àwọn olólùfẹ́ lénìí. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín o, fún oore ọ̀fẹ́ bàǹtàbàǹtà báyìí, nítorí ẹ ó di ìdílé wa mú, ẹ ó gbé ìdílé wa ró. Ìdílé wa yóò jẹ́ ìdílé aláyọ̀, a ó sì máa gbádùn ọ̀run nínú ayé. Àti pé ọ̀rọ̀ tí a ó gbọ́ lénìí àti àdúrà wa tí a ó gbà sí ní lénìí, ẹ ó fi àánú àti àṣẹ dáhùn rẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí láti ọwọ́ èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 14 oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí ni àdúrà fún àwọn ìgbéyàwó. Àdúrà fún àwọn ìgbéyàwó. A mú àkọ́sórí wa nínú ìwé Oníwàásù orí 4 ẹsẹ̀ 9. Ẹni méjì sàn ju ẹnìkan lọ, nítorí wọ́n ní èrè fún làálàá wọn. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé orin Dáfídì orí 147 ẹsẹ̀ 1 dé 6. Bíbélì kíkà ní ọdún kan. Númérì orí 16 títí dé 18. Orin 11. Mò ń dúró lórí ìlérí Kristi ọba mi. Bíbélì àkọ́sórí ìwé Oníwàásù orí 4 ẹsẹ̀ 9. Ẹni méjì sàn ju ẹnìkan lọ, nítorí wọ́n ní èrè fún làálàá wọn. Bíbélì kíkà orin Dáfídì orí 147 ẹsẹ̀ 1 dé 6. Ìbùkún ni fún gbogbo ẹni tí ó bẹ̀rù Olúwa, tí ó sì ń rìn ní ọ̀nà rẹ̀, nítorí ìwọ yóò jẹ iṣẹ́ ọwọ́ rẹ. Ìbùkún ni fún ọ, yóò sì dára fún ọ. Obìnrin rẹ yóò dàbí àjàrà eléso púpọ̀ ní àárín ilé rẹ. Àwọn ọmọ rẹ yóò dàbí igi ólífì yí tábìlì rẹ ká. Kíyèsí pé bẹ́ẹ̀ ni a ó bù sí ọkùnrin náà tí ó bẹ̀rù Olúwa. Kí Olúwa kí ó bù sí fún ọ láti Síónì wá, kí ìwọ kí o sì máa rí ire Jerúsálẹ́mù ní ọjọ́ ayé rẹ gbogbo. Bẹ́ẹ̀ ni kí ìwọ kí o máa rí àti ọmọdé ọmọ rẹ àti àlàáfíà lára Ísírẹ́lì. Wàyí, ẹ jẹ́ kí a gba àdúrà tí olùṣọ́ àgùntàn Enoch Adejare Adeboye ní fún wa ní èní o. Àdúrà àkọ́kọ́. Bàbá, mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìdílé ìgbéyàwó àti gbogbo ìgbéyàwó àwọn ọmọ rẹ káàkiri àgbáyé. Àdúrà kejì. Olúwa jọ̀wọ́ jẹ́ kí gbogbo ọmọ rẹ ní ìrírí àlàáfíà ńlá, ayọ̀ àti ìsinmi nínú ìgbéyàwó wọn. Fún àwọn tí kò tíì ṣe ìgbéyàwó, jẹ́ kí èyí jẹ́ ìrírí wọn nígbà tí wọ́n bá ṣe ìgbéyàwó ní orúkọ Jésù. Àdúrà kẹta. Jọ̀wọ́ yọ gbogbo irúgbìn ìjà tí ń ba ilé jẹ́, yọ wọ́n kúrò nínú ìbáṣepọ̀ dáradára tí ó wà nínú ìgbéyàwó àwọn ọmọ rẹ káàkiri àgbáyé o. Ìkẹrin. Olúwa jọ̀wọ́ dìde pẹ̀lú ìwòsàn rẹ o lórí àwọn tọkọtaya àti ìgbéyàwó tí ń farada ìrora. Tú gbogbo wọn sílẹ̀ kúrò nínú ìgbóná ìgbéyàwó ní orúkọ Jésù. Ìkarùn. Bàbá, jọ̀wọ́ bùkún gbogbo tọkọtaya tí ń retí ọmọ nínú ìjọ rẹ. Jẹ́ kí wọ́n di òbí aláyọ̀ ní orúkọ Jésù. Ìkẹfà. Olúwa jọ̀wọ́ jẹ́ kí oore ọ̀fẹ́ rẹ túbọ̀ máa gbé nínú ilé mi àti gbogbo ilé tí ó yí mi ká. Ràn wá lọ́wọ́ láti máa gbé ìgbé ayé wa mímọ́, kí a máa gbé ìgbé ayé wa ní ìwà mímọ́ àti ní òdodo ní orúkọ Jésù. Ìkeje. Bàbá, jọ̀wọ́ jẹ́ kí n di ẹni tí ó lè dáríjini, tí ó lè fẹ́ràn ẹni àti tí ó lè ṣoore fúnni nínú ìgbéyàwó mi. Jẹ́ kí ìgbéyàwó mi di àpẹẹrẹ ìmọ̀lára Ọlọ́run fún ẹlòmíràn ní orúkọ Jésù. Ìkẹjọ. Olúwa jọ̀wọ́ jẹ́ kí èmi àti ọkọ mi, tàbí èmi àti aya mi, tàbí àfẹ́sọ́nà mi dúró gẹ́gẹ́ bí a ti ṣe ìbúra. Ràn wá lọ́wọ́ láti má ṣe ṣubú sínú ìdánwò àti ìkẹ́kùn èṣù tí yóò yọrí sí àìṣòdodo ọkàn àti ti ara ní orúkọ Jésù. Ìkẹsàn. Olúwa olùfẹ́, jọ̀wọ́ bùkún ìbáṣepọ̀ tó wà láàárín èmi àti ilé mi, èmi àti ọkọ mi, tàbí èmi àti àfẹ́sọ́nà mi. Jẹ́ kí a ní ọ̀pọ̀lọpọ̀ nínú ìgbéyàwó wa, kí a sì dàgbà bí igi tí a gbìn lẹ́bàá odò tí ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀ ní orúkọ Jésù. Àmín. Ìkẹwàá. Bàbá, jọ̀wọ́ jẹ́ kí ìdílé mi kí
kí a ka ìdílé mi pẹ̀lú àwọn olùkọ́ni, olórí àti ọ̀rẹ́ tí yóò fún wa ní ìmọ̀ràn Ọlọ́run nígbà tí a bá nílò rẹ̀. Tí a bá nílò ìrànlọ́wọ́ Ọlọ́run, sowọ́pọ̀ pẹ̀lú àwọn olórí tí ó dára. Jẹ́ kí àwọn aṣoòréṣá àti àwọn ènìyàn búburú kí wọ́n jìnnà rere sí wa ní orúkọ Jésù o. Àmín. Ìkọkànlá, baba jọ̀wọ́ fi hàn gbogbo ọmọ rẹ̀ bí wọ́n ṣe lè bá ọkọ tàbí aya wọn ṣe láti bá wọn lò dáradára. Ràn wọ́n lọ́wọ́ o láti máa bọ̀wọ̀ àti bójútó ara wọn pẹ̀lú ìfẹ́ ní orúkọ Jésù. Ìkejìlá, àwọn àdúrà ìwọ tìkálára rẹ fún ìgbéyàwó rẹ àti ìgbéyàwó àwọn tí ó yí ọ ká. Ọlọ́run Olódùmarè yóò gbọ́ igbe àti ẹ̀bẹ̀ wa o lórí àwọn ìgbéyàwó wa àti ìní àyájọ́ olólùfẹ́. Ọlọ́run yóò fi adùn àti oyin sí gbogbo ìgbéyàwó wa àti àwọn ọ̀dọ́ wa tí wọn kò tíì ṣe ìgbéyàwó, egungun nínú egungun wọn àti ẹran ara nínú ara wọn. Ọlọ́run yóò pèsè rẹ̀ fún wọn ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment Ọ̀run Ṣíṣí Yorùbá kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní rẹ̀. Ṣé tẹ́ ẹ̀ gbọ́ Ọ̀run Ṣíṣí Yorùbá? Ọlọ́run Olódùmarè yóò gbọ́ igbe àti ẹ̀bẹ̀ yín o. Ó dàbọ̀.